عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لا خير إلا منه ولا فضل إلا من لدنه، أحمده حمدا لا انقطاع لراتبه ولا انقطاع لسحائبه، سبحانه وتعالى الذي سمى الدين وعظمه وأنزل الكتاب وأحكمه وأرسل محمدا بالحق وعلمه، ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. pẹ̀lú orúkọ Ọlọ́run ọba ọlọ́pọ̀lọpọ̀ ìkẹ́, ọba tí kẹrẹ̀ ò lálà, dájúdájú tí fi pé jùlọ nínú ọ̀rọ̀ ní Al-Qur'an, èyí tí sì fi dárí lọ́nà ìlànà òní súnà Nábì sallallahu alaihi wasallam, èyí tí fi burú jùlọ nínú àlámọ̀rí òní tá ti fẹ́nú rẹ̀ wá dádádálẹ̀ rẹ̀ sínú ẹ̀sìn. Gbogbo àdádálẹ̀ ìsìnà ni títọpasẹ̀ ìfẹ́ inú ìtakùtà Nábì ni. Ẹnìkan ò ní tapà Nábì kó lójú Ọlọ́run ọba, ẹnìkan ò ní tapà Nábì kó lálùjánnà dé sí. Gbogbo ẹni bá dádádálẹ̀ yóò jìyà iná, kọ́lọ́run kó là wá kúrò níbi ìyà náà. Àwọn onímọ̀ wa máa sọ wípé haqiqatu shukri al-i'tirafu bin-ni'mati lil-mun'im. Pàápàá pé ká dúpẹ́ fọ́lọ́run, òun ni ká fi ọpẹ́ wọn hàn fọ́ba tí ó ṣe oore náà. Òun ló fà á tí Al-Imam Ibn Taymiyyah fi máa sọ wípé al-'abdu da'iman bayna ni'matin min Allah yahtaju fiha ila shukr. Ẹ̀dá ọmọnìyàn máa ń bẹ láàrin pé oore kan ń bẹ pẹ̀lú rẹ̀ tó bùkátà pé kó dúpẹ́ fún, wa dhanbin minhu, tàbí kó ṣẹlẹ̀ nǹkan yahtaju fihi ila istighfar, tó bùkátà pé kó tara rẹ̀ máa tọrọ àforíjì. A máa ṣẹlẹ̀ nínú títọrọ àforíjì àti dúpẹ́ fọ́lọ́run. فالشكر إذا ينتظم من علم وحال وعمل. ìwà dúpẹ́ fọ́lọ́run báyìí táwọn bàbá wa ní ìjókòó هذا بيان للناس tí wọ́n kíyèsí rẹ̀ kò ní kójọ àfikún tó pé látara pé wọ́n mọ rírì rẹ̀. Ìṣesí tọ́lọ́run bá sì fi kẹwàá yìí ó tóbi lọ́dọ̀ wọn, wọ́n wá fẹ́ ká máa wá fi ṣiṣẹ́ ṣe. والتحدث بنعمة الله سبحانه وتعالى شكر. ìmọ̀ wá forí Ọlọ́run bá hàn ní sísọ̀rọ̀ rẹ̀, ìdúpẹ́ fọ́lọ́run bá rẹ̀. Al-Imam Ibn Hatim wọ́n gbàgbà wá pé Al-Hasan bin Ali níbi ayọ̀ náà bá tún ní wa amma bi ni'mati rabbika fahaddith, wa ni idha asabta khayran fahaddith ikhwanak. Bí dáadáa kan bá ti ṣẹlẹ̀ sí ẹ, máa fi hàn sáwọn ọmọ ìyá rẹ̀, máa sọ fún wa lẹ́ni tí fi ń dúpẹ́ fọ́lọ́run. Al-Baba wa Al-Allamatu As-Suyuti wọ́n kọ tírà kan, ó kọ tírà náà ni At-Tahadduth bi Ni'matillah. Eléhùn ni àfojúsùn ìjókòó Hadha Bayanun Linnas, láti pé ká dúpẹ́ fọ́lọ́run bá lórí orin tọ́lọ́run bá ṣe, níbi títẹ̀lé tọ́lọ́run bá àti lílò sójú ọ̀nà tọ́lọ́run bá, pẹ̀lú ríro kan àìníkùnà kúrò lójú ọ̀nà Ọlọ́run bá. Àfitọ̀ọ̀tọ̀ rẹ́kọ̀gẹ́ǹsì àwọn ṣéèkù Al-Ustadh Dr. Abdulrazak Abdulmajid Alawi hafidhahullahu wa ra'ah. Ìmọ̀ ni wọ́n náà torí rẹ̀ jókòó. Àwọn àfá àwọn máa kọ́ wa wípé gbogbo ọmọ pátápátá ọ̀dọ̀ Ọlọ́run bá ló wà. Àmọ́ níbi pé ká mọ ìtumọ̀ mímọ̀
táwọn Sheikh wa Dr. Suyuti tí wọ́n torí rẹ̀ dàmú lónìí òun ni ká máa wípé huwa ma afada al-qat'a wal-yaqin ìmọ̀ni tí ó jẹ́ ká máa dájú tí ó sì máa gbé nǹkan hàn nípa àpapọ̀ tí ẹ kú rí. àwọn Sheikh wa ní usul Sheikh wa Allamatu Ajih hafidhahullah wọ́n ní ma'rifatul ma'lum ala ma huwa bihi fil waqi' ká mọ̀ tó yẹ ká mọ̀ ní déédéé bó ti yẹ ká mọ̀ tí ó mọ̀ sí déédéé bàtà lò ó. eléyìí ní ojú máa yé wa wípé ẹni tá a mọ̀ pẹ̀lú ní mímọ̀ kò lè mọ̀ gbogbo nǹkan tán. al-ilmu al-kulliyyu lillah, gbogbo ọmọ yányá nípa àpín rẹ̀ ọlọ́run bá lónìí làwọn onímọ̀ fi máa tẹnu máa wípé al-ilmu inda Allah, ọ̀dọ̀ ọlọ́run bá ní mímọ̀ wà. àṣẹ́ni tí ń bá ń gbìyànjú mímọ̀ gẹ́gẹ́ báwọn bàbá wa ti ṣe gbìyànjú rẹ̀ táwọn ń torí rẹ̀ dúpẹ́ fọ́lọ́run lónìí, ìgbìyànjú kan ìsapá kan òun náà ló débẹ̀. fal-alimu idhan al-mujtahid, ẹni tí ń gbìyànjú mímọ̀ òun náà ni wọ́n máa ń pè ní olùkọ́ mímọ̀, nítorí pé wọ́n pèèyàn ní alimu àdàpè ní ìmọ̀ rẹ̀ ò lè pé ọlọ́run ọba náà ni ọba tó nímọ̀ jùlọ. gbogbo èèyàn tí ń kọ́ mímọ̀ tọ́lìbù ilmi ni, òun náà ní fi ń jásí pé àǹfààní sísọ náà fún èmi ọmọ yìí níwájú gbogbo àwọn àǹfààní mi, torí pé gbogbo wa náà ni à ń kọ́ mímọ̀. kó máa yé mi gẹ́gẹ́ bí ó ti ṣe máa yé ní kọ̀ọ̀kan wa pé ìmọ̀ òní máa wá níbi gbẹdẹmukẹ, ìdí ẹni tí ń gbìyànjú ní mímọ̀ kò ní máa wá níbi sísùn tẹ̀tẹ̀rẹ̀. àwọn ẹni ìṣáájú wọn dààmú lórí mímọ̀, lórí pa ìmọ̀ yẹn fi ń ṣẹ́kù títí dòní. orí ojú ọ̀nà yìí náà ni Dr. Abdullah Suyuti ni wọ́n rìn táwọn fi ń dúpẹ́ fọ́lọ́run bá ní òní. níbi ìgbìyànjú àwọn ẹni ìṣáájú, Al-Imam Jamaluddin Al-Qasimi wọ́n ní layta al-waqta mimma yubah. bàbá yìí tí ń bá ń kọjá lọ tán bá ráwọn èèyàn tó ń fàsìkò ṣeré gẹ́gẹ́ báwa náà tí máa fi ṣeré lónìí, tá a máa tẹ fóònù, tá a máa wo fíìmù, tá a máa rìn káàkiri. Sheikh Jamaluddin Al-Qasimi wọ́n ní layta al-waqta mimma yubah, ká ní wọ́n bá máa ta àsìkò ní lashtaraytu awqata an-nas, ìbá ra àsìkò àwọn èèyàn kún ti tèmi náà. àṣírí àjò bàbá wa Dr. Suyuti níbi pé wọ́n mọ rírí àsìkò ìbẹ̀m̀bẹ̀. fal-ilmu la yunalu illa bi tarki al-ma'lufat, gbogbo ń tá fẹ́ lọ́kàn wa yorùbá nì tá a bá gbé jù sílẹ̀ a lè rí mímọ̀. òun làwọn ní mímọ̀ fi máa kọ́ wa wípé ìgbà tí Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé laqad laqina min safarina hadha nasaba, wọn ni al-aslu fi at-ta'allumi al-mashaqqa. pápẹ́ kọ̀ wa gbọ́dọ̀ dààmú fún, bá a bá dààmú a lè jẹ́ onímímọ̀. òun ló fà tí Ikrima fi sọ wípé òun kọ́ al-Qur'an lọ́dọ̀ Ibn Abbas ló sì dẹ̀wọ́n mọ́lẹ̀ pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kóun lè rí al-Qur'an ké. òbí lónìí àní ìjọmọ lọlé kí olóbi òde ló wà tá a fẹ́ lọ. ọmọ tí ń bá ń sùn lórí gbẹdẹmukẹ kò lè dépò táwọn bàbá wa dé lónìí. Shu'ba ibn al-Hajjaj ó ní idha ra'ayta al-mihbara fi bayti insan, ó ní tẹ́ bá ti bá ínkì kọ̀wé, gègé kọ̀wé nílé ẹnìkan, farhamhu, ẹláàánú pẹ̀lú rẹ̀, ẹ máa kẹ́ torí kó ní mímọ̀ nù. li'anna talabata al-ilmi kanu fuqara, ó ní torí ipá àwọn ẹni tán bá ń kọ́ mímọ̀, owó wọn tán ní tíra náà máa fi ra. ọmọ tí ń kẹ́kọ̀ọ́ mímọ̀ fóònù 1.2 million níbẹ̀ lọ́wọ́ rẹ̀. li'anna talabata al-ilmi kanu fuqara, àwọn ẹni tí wọ́n máa kọ́ mímọ̀ ṣòkòtò wọn máa bẹ́ǹdì nítorí pé wọ́n fẹ́ kọ́ mímọ̀. lónìí jíǹsì tẹ́lòmí ń wọ̀ 250,000 ní
لأن طلبة العلم كانوا فقراء. دكتور عبد الله السيوطي wọ́n fi bí panu náà fi débi tí wọ́n dé lónìí. Abul Aliya ó ní kunna nasma'u ar-riwaya fi al-Basra. nígbà táwọn ń bẹ ní Basra a máa gbọ́ lágbárí wọ́n máa bẹ̀gbà wá fún wa ṣùgbọ́n falam narda àmẹ́gbà wá yóò wá kò tó wa àyọnú sí tó حتى ركبنا لأصحاب النبي صلى الله عليه وسلم في المدينة. títí dìgbà tá a wá dìgbà dọ́gbọ̀n àwa rìnrìn àjò lọ Mádínà ká lè lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sàhábà nàbì. eléyìí náà ni bàbá wa ṣe wọ́n wá rìnrìn àjò káàkiri wọ́n wá rìn káàkiri láti kan lè di pé wọ́n ń gbìyànjú mímọ̀ táwa ń torí rẹ̀ dúpẹ́ fọ́lọ́run lónìí. Al-Imam àgbà Abu Hanifa wọ́n lọ́mọ kí ó kan Abu Yusuf. Abu Yusuf ní lọ́jọ́ kan mọ́ kú fóun láàárọ̀ àmọ́ nítorí pé òun ò fẹ́ pa halqa Abu Hanifa jẹ òun sì fọmọ ẹlẹ́ẹ̀lẹ́ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí òun pé ẹ̀sìn èmi ò lè fi lé kí ó ṣeré o. èyí ń mọ àwọn ẹni ìṣáájú nù òrérí ọkàn wọn nu ẹ̀mí wọn máa ga lórí pé wọ́n fẹ́ kọ́ mímọ̀. Al-Imam Yahya ibn Yahya al-Laythi wọ́n wá láti Andalus wọ́n wá sí Madina wọ́n bẹ ní halqa pẹ̀lú Imam Malik. gbogbo kálukú wọ́n jókòó lẹ́ni tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Imam àgbà. kété ni lẹ́nìkan bá pariwo pé erin mà wọ̀lú erin àwọn ará Mẹ́kà ti gbọ́n pé erin àwọn ará Madina ó ṣàjòjì sí wọn wọn ò rérin rí. jẹ́ alfil erin mà wọ̀lú erin mà ti dé kálukú ṣe gbùdùgbùdùgbùdù. àwọn tí ń bẹ ní halqa náà wọ́n nọrùn sọ́tún wọ́n nọrùn sósì wọ́n ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan láti fojú gan ní erin. Al-Imam Malik wọ́n wo ọ̀kan báyìí ní wo Al-Imam Yahya ibn Yahya al-Laythi. ní wọ́n sọ fún pé ọ̀ ní dìde kọlọ wérin ni kálukú ti lọ wérin. ó ní ma ataytu min al-Andalus li ara al-fil. mi wá láti Andalus kí n wá wérin. wọ́n á travel wá láti Spain kó wá jẹ́ pé erin ni wá wò. ẹlòmí ò mọ torí tọ́lọ̀ nítorí rẹ̀ dáa. ẹlòmí ò mọ pàtàkì tọ́lọ̀ nítorí rẹ̀ dáa. àwọn afáwọn àwọn akọ́ wa wípé al-ibadatu tashmulu al-hayata kullaha. kò sí tí èé ṣèjọsìn kódà bá ń kọ́ mímọ̀ à ń sin lọ́run. olófin jẹ́ sí pé àwọn ẹni ìṣáájú yìí wọn ò kéré mímọ̀ bí bàbá wa tòde Dr. Abdallah Sayuti bí wọ́n ti rìnrìn àjò mímọ̀ wọn ò rìn káàkiri láti máa wo ibi tó fàìn láyé wọn ò rìn káàkiri láti máa gbatẹ́gùn. ẹlòmí ò sì kó kalẹ̀ nínú àpò rẹ̀ ó ní lánàá mo kàn ná 20 million mo fi lọ ṣe fàájì ní Dubai. Al-Imam al-Laythi ó ní ma ataytu min al-Andalus li ara al-fil. wíwá mi láti Andalus ìwà wèrè ń bì wá ṣe drama. Al-Imam Malik mo wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ìrìnàjò táwọn bàbá wa rìn nù. wọ́n gbìyànjú orípa mímọ̀ sí hàn lára wọn gẹ́gẹ́ báwọn ẹni ìṣáájú tí máa sọ. wọ́n ní innal ilma idha a'taytahu kullak a'taka ba'dahu. bó o bá ti tán sí mímọ̀ lọ́rùn tó fún ní gbogbo ara rẹ̀ yóò fún ọ lápá kan ara tiẹ̀ náà. a'taka ba'dahu ọ ní díẹ̀ nínú mímọ̀ ni tó gbọ́dọ̀ náà ló ní mímọ̀ tán. wal ilmu 'inda Allah. àwọn bàbá wa wọ́n gbìyànjú lórí mímọ̀ wọ́n tán sórí ipa afẹ́kọ́ mímọ̀ lórí orípa al-Sheikh al-Fadila Abdurrahman al-Walid as-Sayuti. àwọn bàbá wa gbá ní tí wọ́n fi orípa mímọ̀ lélẹ̀ nínú ilé náà inú ilé o ìdílé Sayuti tó produce àwọn scholars. Dr. Abdul Latif as-Sayuti nínú ilé náà láti jáde. al-Sheikh al-Fadila Muhibbuddin as-Sayuti Amid Misbahuddin hafidhahullah inú ilé náà láti jáde. Dr.
Mas'ud wọ́n bẹ́ ń kálẹ̀ lónìí inú ilé náà ti jáde. Dr. Muntaka inú ilé náà ti jáde. A máa jẹ́ péré náà ni bàbá gbé kalẹ̀ bí kálukú náà bá ti máa ṣe rí káàkiri lónìí. Orí pa dáadáa walladhina amanu wattaba'atuhum dhurriyyatuhum biimanin alhaqna bihim dhurriyyatahum hatta fi àwọn dáadáa táyé náà nínú rẹ̀ náà. Àṣàwọn bàbá wo gbé pàtàkì mímọ̀ sọ́kàn àwọn ọmọ àfi kó jẹ́ sí pé wọ́n ń rin ojú ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ báwọn ẹni ìṣáájú ti ṣe rìn. Al-Imam an-Nawawi wọ́n ní kana ya'kulu aklatan wahidatan fil yawm. Ẹ̀ẹ̀kan ṣoṣo ní Al-Imam an-Nawawi máa jẹun lójúmọ́ kára rẹ̀ lè fúyẹ́ fún mímọ̀. Bẹ́ẹ̀ni àwọn ṣe pàtàkì kọ 40 hadith. Bẹ́ẹ̀ni àwọn náà ni Al-Imam an-Nawawi ẹ̀ẹ̀kan ní máa jẹun lójúmọ́. Gbogbo tí ń tẹ̀bẹ̀ rẹ̀ kọjá lọ máa ń jẹ ojú ọ̀nà mímọ̀ pọ̀. Èmi ń bẹ lọ́fíìsì pẹ̀lú àwọn Sheikh Al-Fadila Abdullah Sayuti, mo sì rí wípé wọ́n jẹ́ni tí máa sọ inú wọn lórí orípa àwọn Salaf báwọn ẹni ìmọ̀ tí máa ṣe nù. Wọ́n jẹ́ni tí máa ṣàṣàjẹ́ wọn jẹ gbogbo nǹkan. Kódà nígbà tí wọ́n bá gbóúnjẹ fún wa mítìnì, wọ́n ti pè mí pé ẹ sọ fún wọn sẹ́kẹ́tìrì pé àwọn ò ní jẹ́ o. Kò sí ní tó fà á ju pé wọ́n ṣẹ̀ṣà fún tí ó máa wọkùn wọn. Àkọ́kọ́ wọ́n sì parú sófo torí pé táwọn ẹni onímọ̀ máa kọ́ wa òun náà ni pé al-bitunatu tudhhibu al-fitna. Bí kùn bá ti kún jù làákàyè máa sá lọ ni. Àṣé fífẹ́lẹ́ táwọn bàbá wa fẹ́lẹ́ wọ́n fẹ́lẹ́ fún mímọ̀ ni wọn ò yọkùn. Fífẹ́lẹ́ táwọn bàbá wa fẹ́lẹ́ wọ́n fẹ́lẹ́ fún mímọ̀ ni. Gẹ́gẹ́ Al-Imam an-Nawawi tí máa ṣe ẹ̀ẹ̀kan ní máa jẹun lójúmọ́. Al-Imam Ibn Abi Hatim wọ́n nígbà táwọn ń bẹ ní Misr nítorí pé kẹ́kọ̀ọ́ mọ́ bàbọ́ máa wọn lọ́wọ́ ẹja tútù báyìí làwọn máa jẹ. Ẹja tútù báyìí làwọn máa jẹ. Dr. Abdullah Sayuti wọ́n máa sọ fún mi pé ìgbà táwọn ń rìnrìn àjò ẹ̀kọ́ àwọn ò sínú ẹni tí máa ń ronú pé oúnjẹ báyìí mo fẹ́ jẹ. Gbogbo ntọ́lọ́run bá ti ṣe wọ̀n bá káwọn sáà ti kẹ́kọ̀ọ́ láwọn náà bá kàkiri. Lónìí ni wọ́n jókòó lọ́ fẹsẹ̀ síwájú pé nǹkan báyìí ní wù ní jẹ báyìí kì í ṣojú ọ̀nà ẹ̀kọ́ lélẹ̀. Àwọn onímọ̀ wa tí wọ́n bẹ́ ń kalẹ̀ gbogbo àwọn àfáà wa yìí ojú ọ̀nà tí wọ́n rìn nínú. Akhadhu al-ilma kabiran an kabir. Wọ́n gbá mọ̀ yìí lẹ́nu àwọn àfáà wọn ní ṣísẹ̀ntẹ̀lé lọ́kọ̀ọ̀kan èjèèjì bitalaqi tí ń jẹ́mà náà. Àwọn bàbá wa wọ́n jama'a bayna ìkẹ́kọ̀ọ́ ní halaqat ìjókòó mímọ̀ àti kíkẹ́kọ̀ọ́ ní inú jami'a ní yunifásitì. Ọ̀pọ̀ wa tí máa gbọ́ pé wọ́n máa sọ pé aljami'atu la tukharriju aliman. University produce scholar. Ọ̀rọ̀ yìí ó wà relative. Kìí ṣe ọ̀rọ̀ tó pé tán. Torí gbogbo àwọn bàbá wa yìí ó lákèésí gbogbo àwọn bàbá wa tẹ́rí ń kàlẹ̀. Àfá halqa ni wọ́n. Àfá jami'a ni wọ́n. Àfá university. Al-allamatu al-Uthaymin àfá halqa ni wọ́n. Àfá jami'a ni wọ́n. Jami'a imam. Al-imam al-Albani àfá halqa ni wọ́n. Àfá jami'a ni wọ́n. Tó bá jẹ́ pé al-jami'atu la tukharriju aliman kí láwọn bàbá ìwọ́n sí mẹ́. Ìwọ tó bá tí ìdé jami'a má bèèrè pé kí náà sí mẹ́ máa bọ̀ ní. Al-jami'atu tu'allimuka al-ikhlasa fil ilm. Jami'a ojú mọ̀ pé o gbọ́dọ̀ wà sincere nínú mímọ̀ bí tarkil hamasa. Ó gbé ìgbónára, ó gbé súlẹ̀, wal hamiyya, ibi táwà dúró síre.
ó gbé kalẹ̀lẹ̀. Mo gbọ́ mọ́tò bàbá wa Uthaymeen nìkan tí wọ́n ń sọ̀rọ̀ nípa jámíà àti halqa. Wọ́n wá ń sọ wípé gbogbo ẹni tí ń bá lérò pé jámíà ò ń ṣe àyè mímọ́ ẹni òun kó kù nínú sísọ. Wọ́n ní torí pé manahiju jámíà qawiyya, sílábọ̀sì rẹ̀ ó strong púpọ̀ torí pé ó kó àwọn olùmọ̀jọ bí ikhtilafi al-anwa' pẹ̀lú ìyàtọ̀tọ̀ wọn lẹ́yọ̀kọ̀ọ̀kan. Tó bá ń bẹ ní halqa kan onímímọ̀ kan pẹ̀lú tọ̀bíà rẹ̀, pẹ̀lú uslubu rẹ̀, pẹ̀lú madhhabu rẹ̀ náà lọ́wọ́ máa kọ́. Wọ́n máa kọ́ ẹni tarjih ń bẹ̀ pé eléyìí ló tẹ̀wọ̀n. Àmọ́ láti kó ọjọ́ pọ̀ jámíà lóde òun wọ́n fi ń pè ní al-jámíà. Àsẹ́ni tí ó parí tánàwì tí wọ́n ń sọ pé bó lẹ́nìkan ṣiṣẹ́ wá gba fọ́ọ̀mù dípúlọ́mà náà káàtì ẹ̀mọ̀ bọ́ páàsì ní. Kọ̀ wá wò owó bóyá eré ni wọ́n ń ṣe ń bẹ̀. Al-jámí'atu la tukharriju 'aliman, ọ̀rọ̀ tó kù díẹ̀ ni. Láwọn àfáà fi sọ fún wa wípé Sheikh Abdul Muhsin Al-Abbad àgbàfà jámíà ni. Àwọn bàbá wa gbà wọ́n sì jáfà halqa. Kódà Sheikh Abdul Razzaq ibn Abdul Muhsin Al-Abbad Al-Badri àfà jámíà tí ń sọ máa bàbá wa àfà halqa ni. Bẹ́ẹ̀ náà láwárí lónìí Al-Allamatu Ajia hafidhahullah wọ́n parí jámíà wọ́n á tún ní máwọn àfáà ní halqa. Àṣebọ́n bá lọ jámíà ni wọn ò ní rí pé ó fẹ́ káwọn tún ní máwọn àfáà ní halqa. Al-Allamatu Alaro hafidhahullah àfáà halqa ni wọ́n máa sọ̀rọ̀ Sheikh Suhaimi fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé àwọn kọ́ nǹkan báyìí lẹ́nu wọn, àwọn gbọ́ nǹkan báyìí lẹ́nu wọn. Tí wọn ò bá gba jámíà kọjá wọn ò ní mọ bàbára halqa. Ní tí ń túmọ̀ sí wípé èyí tó ṣe pàtàkì ní ìdúnímáwọn àfá tilmidhu imamin la tilmidhu kitab. Èyí ó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ fáwọn olùmọ́ni, kò ní jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ń dátírà kí bó ti pọ̀ lónìí. Ọkàn gbogbo rẹ̀ ni yóò bá dánú lérú, yóò kàn gbé kìí kan dẹ́nìkan wíńbì kan yóò bá dá family house wọn rú. Ó kàn rí bàbá rẹ̀ tí ló tún ṣùgbà àwọn àbùtẹ́dẹ̀ ní bàbá, àbí ó kàn rí ìyá rẹ̀ wípé ìyá mi wọ́n mọ́ sàṣàlátù mọ́sálásí kò sálámà sí wọn má, kíkàn pín tíkẹ́ẹ̀tì náà fún wọn. Bẹ́ẹ̀ bá dénú ilé wa ní Gama ẹ̀ẹ́rì bí àwọn Dr. Abdallah Sayuti bí wọ́n ti kó àkójọpọ̀ ìmọ̀ jámíà àti ìmọ̀ ilé. Bí bá ń tí ń sọ̀rọ̀ yìí, Dr. Abdallah Sayuti wọ́n ní halqa ojoojúmọ́ lẹ́yìn àsùbá kan tó dé jámíà. Wọ́n ní halqa wíkẹ́ndì, Sabt àti Ahad lẹ́yìn àsùbá àti lẹ́yìn Maghribi. Bí wọ́n ti ń ṣe nù. Ìkan náà ọmọ kí ó ń sọ fún mi pé àwọn ń ké Sunanu Tirmidhi lọ́wọ́, àwọn ti parí Sahihul Bukhari, àwọn parí Tafsir Ibn Kathir lákìtán. Àwọn bàbá ìrìn bí wọ́n ti ṣe jamu bayna ithnayn. Tàbá wá láwọn ẹni ìṣáájú tí wọn ò kéré ìmọ̀ jámíà, ó wá bùkù lẹ́nu rẹ̀ kó máa wá sọ pé kí náà ń ṣe ní jámíà. Hamasa kọ́ ni mímọ̀, jámíà ni ó jẹ́ ọmọ wípé o gbọ́dọ̀ ní ad-diqqa fil ilm, àjídò nínú mímọ̀. Jámíà ni ó kọ wípé ọ gbé tamadhubu kalẹ̀ àfi mazhabi tiwa nìkan. Sheikh Ajia hafidhahullah wọn máa tẹnumọ́ fún wọn gbogbo gbà wípé at-tarjih báyìí lélẹ́yìn fún ti báyìí èyí ló tẹ̀wọ̀n.
jámíà ni ó kọ pé ó lè ṣe ìhátọ̀ ó lè kájú gbogbo mà àwọn ṣèkọ́ alùsáàdù dr Agbárígidómà wọ́n specialize lórí fánù kan tó jẹ́ sí wípé nínú lọ́gọ̀ a lè fọwọ́ bí dànù kì í ṣe pé wọn ò mọ gbogbo yòókù ṣùgbọ́n jámíà ó jẹ́ ọmọ wípé dúró níbi tó ọmọ fíkù lọ́gà àwọn bàbá wa gbígbàgbọ́ yé bó lè dé rí nínú orú rẹ̀ táwọn bàbá wa kọ́ wa rí wọ́n ní waja'at sayyara sayyara ń gbà nínú surati Yusuf kìí ṣe sayyara ọkọ̀ tòní kìí ṣe mọ́tò in tí ó jà gbọ́rú rẹ̀ yé fiqh lugha ni gbogbo àwọn nǹkan yìí jámíà ni ó jọ ọmọ wípé ọbùkátà kára rẹ̀ ó balẹ̀ ọbùkátà wípé o gbọ́dọ̀ sọ nǹkan kan àfikọ́ wádìí rẹ̀ láwàtán ọbùkátà pé o lè kó àkótán kẹ́nìkákà dídí kó ní àkópa àwọn àṣáírọ̀ inú náà ni wọ́n wọ̀ Dr. Jawhar wọ́n dì pẹ̀lọ́mọ̀ kan ní sẹ́mínà pé kí ló ń wí bó lọ́tí mọ́ wá sọ pé gbogbo àṣáírọ̀ ni wọ́n wọ̀ náà kò sẹ́ni tí ó kù mọ́ àfikọ́ ní ìsọ́ọ̀fù pẹ̀lú tó bá sọ bí jámíà ti ṣe rí nù jámíà ni ó jọ ọmọ wípé gbogbo tó bá rí ọbùkátà kọ wádìí rẹ̀ kó tó sọ̀rọ̀ nípa rẹ̀ kìí ṣe pé wọ́n máa sọ wọn náà ṣe ń sọ olùfọlọ eléyìí ló wá bí wa lọ sí wípé káwò kí ni ìrìn àjò táwọn bàbá wa Dr. Abdallah Sayuti tí wọ́n rìn láti wádìí pé wọ́n débi tí wọ́n dé lónìí àwọn àfáà wa Abdallah Sayuti wọ́n gbàgbọ́ yé wípé èèyàn máa sapá fún mímọ̀ ní manhaju alwalid Abdurrahman As-Sayuti òun náà ni wípé ìmọ̀ ẹ̀sìn ní máa ṣáájú gbogbo nǹkan gbogbo ẹni tí ń jókòó lónìí ọjọ́ tó o bá ti gbé mẹ́sìn sábẹ́ gbogbo tó o bá ń kọ́ ní mímọ̀ ìmọ̀ náà ó kù díẹ̀ káàtó nítorí wípé kò sí àǹfààní fúnfún bíbẹ láyé wa àfi fún ti Ọlọ́run bá subhanahu wa ta'ala ad-dunya mal'una gbogbo tí ń bẹ́lẹ̀ ayé náà làdánù mal'unu ma fiha gbogbo tí ń sì ń bẹ́nu rẹ̀ náà làdánù bá àfihàn tí Ọlọ́run bá àti gbogbo ẹni bá dìrọ̀ mọ́ tí Ọlọ́run bá wa 'alimun aw muta'allim ẹni bá ń kọ́ mímọ̀ àtọ́lọ́run àbí ẹni tí ń kọ́ọ̀yàn ní títí tọ́lọ́run eléyìí ni manhaj àwọn bàbá wa nígbà tí wọ́n bí àwọn Sheikh Abdallah Sayuti ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ 1960s náà ni wọ́n bí wọn Sheikh Abdallah Sayuti wọ́n bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ Al-Qur'an látọmọ òpónlò látọmọ kéékèèké gẹ́gẹ́ bó ti jẹ́ súnnà lọ́dọ̀ àwọn bàbá wa wọ́n kí Al-Qur'an kan ní nǹkan bíi ọdún 1966 wọ́n bẹ̀rẹ̀ sí ní kí àwọn tírà alẹ́ lọ́dọ̀ àwọn bàbá wa wọ́n kí Izziyya tánà wọ́n kí Ashmawi wọ́n kí Matnu Risala wọ́n kí Akhdari wọ́n kí Askari wọ́n kí Daliya kódà wọ́n kí Duredu náà gbàdá bàbá wa bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ I'dadiyya ní Misbahuddin ní dèdè ọdún kejì tí wọ́n dá Misbahuddin kalẹ̀ ní Gama 1967 Dr. Abdallah Sayuti wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ìdádígbà náà ẹni tó bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀kọ́ thaqafa sí wọn lẹ́nu ó náà ni Sheikh Mahmoud Raji Gbadiniga àwọn bàbá yìí wọ́n gbìyànjú olófi jẹ́ sí pé ká bẹ̀rù Ọlọ́run lára àwọn bàbá wa ká bẹ̀rù Ọlọ́run lára wọn gbogbo dáadáa tán ṣe Ọlọ́run bí ọ léèrè bọ́ ti dánú satuktabu shahadatuhum wa yus'alun gbogbo ń tọ́ ń wí ń pa àwọn bàbá wọn wọ̀nyí Ọlọ́run bí ọ léèrè fa
tó ń yákàyákà wọn ibi wọ́n ṣe é dé táwa náà gbá dé tá a bá táwọn ń tẹ̀síwájú lórí rẹ̀ àwọn ọmọ ń bọ̀ lẹ́yìn tiwa náà tí wọ́n fẹ́ di wa síta. àwọn ṣéèkù wa tẹ̀síwájú ní Misbahuddin títí wọ 1968 ṣéèkù wa Yunus Yaqub Salahuddin Akata àwọn bàbá yìí wọ́n tún pọ́líṣì àwọn ṣéèkù wa sí àṣẹ́kọ̀ ọ̀kan jókòó sínú ilé pọlọ ti mọ́kíó gẹ́gẹ́ ẹnìkan ní Ànábì ní la yadkhuluna al-jannata illa Maryama ọ̀kùnkùn máa ń tán wí. ṣéèkù wa jókòó táwọn àgbàlagbà ṣùgbọ́n gbà tí ṣéèkù wa Akata tí wọ́n lọ sí Markaz àwọn bàbá bẹ̀rẹ̀ sí ń sọ fún Dr. Abdullah Sayuti pé ẹni bá dúró ti kéwú gbogbo nǹkan ni ó padà wá sínú ẹni bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀la. Sheikh tó dúró in ti ń wù wọ́n náà pé àwọn ọmọ tí ń bẹ̀rẹ̀ primary school jẹ́ káwọn náà bẹ̀rẹ̀ primary school wọ́n dúró. àwọn bàbá wa alábìdún Sheikh Abdulsalam Abdulhamid wọ́n tún bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn bàbá wa láti 74 wọ 75 kí òun tẹ̀síwájú. ṣùgbọ́n síwájú wọn bàbá wa Ìsẹ́yìn Abdul-Yaqin Abdulhamid àwọn náà ti kọ́kọ́ kọ́ wọn. kọlọmbà ṣe dáadáa fún gbogbo àwọn bàbá wọn. Sheikh wa Ẹlẹ́ni láàrin 75 sí 76 àwọn náà tún gbá bàbá mú wọ́n tún pọ́líṣì ẹnu wọn pé ọgbọ́dọ̀ mọ́ kí ó. Sheikh Abdulaziz Ẹlẹ́ni wọ́n kọ́ àwọn bàbá ẹ̀ Dr. Abdullah Sayuti àti gbogbo àwọn onímọ̀ wa. lásìkò yìí Sheikh Abdullah Sayuti àtàwọn ikú àbí mẹ́wàá wọ́n ti dẹni tí ń dákí ó mọ̀ àwọn náà wá ń ṣiṣẹ́ mùsáàìdù nílé kí ó rọ̀ lọ́wọ́ wọ́n ń pọ́n àwọn àfáà lọ́wọ́ nílé kí ó. nígbà náà Sheikh wa Yunus Salahuddin wọ́n bá darí dé láti Markaz. Sheikh wa Akata àwọn wálìdù ní rárá kéwù rẹ̀ tó ti kéwù ìdádì ọ̀tún wá tún ké wọ́n tún tún dádìkà lẹ́lẹ́kejì. ìwọ́n sì fẹ́ mọ̀ kí ó fẹ́ mọ̀ gbogbo kí ó lẹ́ẹ̀kan náà gbogbo kí ó ló fẹ́ yọ lẹ́ẹ̀kan náà. àwọn walid Sheikh al-marhum Abdulrahman As-Sayuti wọ́n ní ọ̀tún ìdádì rẹ̀ kà nígbàtí Sheikh Akata tún dé ní bá tuntun ká tí ń jáwọn bàbá fáwọn Sheikh Abdullah bàbá tuntun ìdádì kà ń gbà náà. ìtẹ̀síwájú ẹ̀kọ́ ní ìtí òkèrè ní ọkàn wọn nígbàtí parí ìdádì ní 1977 dákùn wo ọdún náà sẹ́yìn àwọn bàbá wa wọ primary school pẹ̀lú pé kéwú ti pilẹ̀ ara ọdún kan náà fi parí kíláàsì 3. Allahu Akbar ẹjá gbọ́lọ̀ tó bí fún wọn láàrin sánà kan wọ́n parí primary 1, 2 and 3 tí ń túmọ̀ sí wípé ẹni Kùránì bá ti jẹ́ pilẹ̀ alámàrí rẹ̀ gbogbo nǹkan yòókù ní òfúyẹ́ jami'ul ilmi fil Qur'an lakin taqasara anhu afhamur rijal. ìpìlẹ̀ tí ń bẹ lára àwọn bàbá wa yìí ó wá jẹ́ kẹ́kọ̀ọ́ rọrùn fún wọn láàrin sánà kan wọ́n la primary 1 kọjá wọ́n la gbogbo àti bẹ́ẹ̀ wọ́n tún bọ́ sí 2 làákàrẹ̀ wọ́n ti dọ̀ àti bẹ́ẹ̀ lọ wọ́n bọ́ sí 3 wọ́n tún láwọn láàrin sánà kan bó ti wá rí nù gbogbo àwọn bàbá tí bẹ́ẹ̀ kalẹ̀ bọ́lọ̀ ti ṣe wọ́n nù. gbogbo tí wọ́n fi parí primary school kò jọ ọdún 4 lọ. àwọn bàbá ní 1981 wọ́n ti parí basic primary 6 nígbà náà. àwọn olùkọ́ tí wọ́n ń wò wọ́n gbàdá pé ọmọ ìbò ti ní nàìjíríà tó bó ti já fáfá tó yìí ó yẹ kó wá bẹ̀rẹ̀ secondary school àwọn sponsor rẹ̀ Al-Walid rahimahullah wọn ni rárá kéwòrò ọ̀tí ìkẹ́kọ̀ọ́ yanjú ọ̀tí ìmọ̀ kí ó tó bí kéwò bá dúró lára rẹ̀ ẹ̀kọ́ ìbò yóò bá ti ń bẹ lára rẹ̀ jẹ́ mẹ́rin àjọ àwọn bàbá wa ilé òun náà nìpìlẹ̀ lónìí
mélòó mélòó àwọn tá a rí tá a rò pé wọ́n ń lọ lé kí ó tó jẹ́ sí pé nǹkan kí nǹkan ni wọ́n ń ṣe nígbà tí wọn ò farabalẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀. àwọn ṣéèkù wa Abdullah Sayuti wọ́n gbìyànjú àti wọ kọ́lẹ́jì Jebba tá a mọ̀ ní College of Arabic and Islamic Teachers ní 1981 ṣùgbọ́n Ọlọ́run kọ wípé kìí ṣe ọdún ni wọ́n wọlé. Bàbá wa ń wò wọ́n pé sọ́mọ yóò máa lọ bẹ̀rẹ̀ sí ní máa kàwé lẹ́sẹ̀ kan náà ní tí kéwòrò sì tí débì kan. Nígbà náà ni wọ́n wá kọ̀nsọ́ọ̀tì Dr. Muhammad Ali Ad-Din. Ọmọ gama náà làwọn àfáwà ṣùgbọ́n wọ́n ti pẹ́ láàrin wá púpọ̀. Sheikh Mahmoud Ali Ad-Din. Àwọn bàbá wa kọ̀nsọ́ọ̀tì wọn nígbà náà. Sheikhi àwọn náà wá mú àwọn bàbá wa Dr. Abdullah Sayuti. Wọ́n mú wọn lọ sí àríwá, wọ́n mú wọn lọ sí Kano. Ṣùgbọ́n pẹ̀lú àsọọ́lẹ̀ pé bẹ́ẹ̀ bá ń ti ń dé Kano ẹdún ní mọ́jókòó àwọn onímọ̀ o. Wọ́n sì mọ Dr. Mahmoud Ali Ad-Din, wọ́n mọ̀ wọn lẹ́ni tó nífẹ̀ẹ́ mímọ̀. Ṣùgbọ́n bàbá wa Al-Walid rahimahullah àwọn láwọn tí wọ́n kí ó lọ́dọ̀ wọn bí bàbá wa Muhammad Maimasa Al-Ilori Sahibu Dawawin àgbàfáàní. Bàbá yìí mọ̀ wípé àwọn alájọṣe wọn náà ni bàbá Nasiru Kabara náà wọ́n júwe pé báwọn ẹni wọ́n ti ṣe dúnímákíwó náà ni ẹ jẹ́ kí àfáwà Abdallah dúnímákíwó. Kí ló fà á? Nítorí páwọn ẹni wọ́n ráyé sá, wọ́n lájà àṣàjẹ́, wọ́n sì ní ẹ̀mí tó ga síbi mímọ̀. Àwọn ìròyìn tí àwọn bàbá wa rí nìyí tí wọ́n fi ń sọ fún ọ pé ibi báyìí ní ẹ lọ àti ibi tẹ́ ẹ bá rí pé mímọ̀ wà. Wọn ò sọ pé ẹ sáré máa mú lọ jámíà, ẹjọ́ jókòó tí àwọn àfa ní pàtàkì ìjókòó hadha bayanu linnas ni wọ́n fi ń já mọ̀ wípé èèyàn fi ìjókòó àfa lẹ́lẹ̀, èyí ń fi àwọn àlàkọ́ọ̀tù lẹ́lẹ̀. Nígbàtí àwọn bàbá wa dé Kano, wọ́n bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ lẹ́ni tí ń retí admission sí kọ́lẹ́jì. Wọ́n wá wà lọ́dọ̀ Sheikh Suleiman Yarda, ibẹ̀ ni wọ́n ń gbé ńgbà náà. Wọ́n wá ń kọ́ ma ní kí ó ní Madrasat Nuruddin ní Kano ní ọdún 1982. Àṣẹ́ni tí ń bá ń kọ́ mímọ̀ ó gbọ́dọ̀ tún mọ́ kọ́ọ̀yàn ní mímọ̀. Ìntà kọláwọ́dọ̀ àwọn àfáwà ní pé zakatul ilmi ta'limuhu. Gbogbo nǹkan ló ní sàárà àti tí ẹ sàárà kọ́ ní mímọ̀ náà ni ó máa kọ́ọ̀yàn. Àwọn bàbá bẹ̀rẹ̀ sí ní kọ́ọ̀yàn ní Madrasat Nuruddin. Àwọn àti Sheikh wa Dr. Abdul Latif As-Suyuti kọlọ̀n kó bá ṣàlékún dáadáa. Nígbàtí wọ́n wá lọ kọ exam ní Kaduna ní around May June fún kọ́lẹ́jì Arabic and Islamic Teachers fún tí ń bẹ ní Katsina. Àwọn bàbá wa dúró láàrin ìgbà tí wọ́n ń retí admission yìí. Wọ́n wá ń béèrè fún pé hálùkọ̀ wo làwọn ti lè máa kẹ́kọ̀ọ́ fún òjókòó lẹ́ni tó jókòó tẹ́tẹ́rẹ́. Sheikh wa Muhammad Amin Yahya Kanike tí wọ́n jẹ́ àmù fún Professor Godofu, àwọn náà wá ṣe ìṣàrọ̀ wọn pé máa bọ̀ ọ́kẹ́ ó náà wá darí wọn lọ sọ́dọ̀ Sheikh Muhammad Khalifa. Bàbá Muhammad Khalifa yìí àwọn Dr. Abdullah Sayuti ní wọ́n máa pè wọ́n ní kọlọ̀kọlọ̀ torí orúkọ agbègbè wọn gẹ́gẹ́ báwọn Haúsá ti máa ṣe. Wọ́n bẹ̀rẹ̀ dárùsù lọ́dọ̀ wọn ní 1983. Wọ́n wá rí wípé fíkù Màlìkí táwọn ti ké lọ́dọ̀ àwọn Wálìdì nílọrin ní Gama bẹ́ẹ̀ náà lórí níbẹ̀. Báwọn onímọ̀ ti ṣe rí ńgbà náà nù. Sheikh Dr. Abdullah Sayuti wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ padà. Wọ́n kọ́ Mukhtasar al-Khalil
wọ́n kọ́ ashalul madarik wọ́n tún bẹ̀rẹ̀ àṣìmáwí padà wọ́n máa wá lọ nígbà tí ò tí ì sí admission wọ́n máa wá lọ láti àárọ̀ dalẹ́ kò ní sí nǹkan kan tí ó là wọ́n ju àsìkò oorun lọ wọn ò ní wọ́nyìn níjókòó ẹ̀kọ́ ṣùgbọ́n gbà tá admission wọlé tí wọ́n admission ní around September October wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lọ nírọ̀lẹ́ tí wọ́n bá ti dé wọ́n lọ ilé ẹ̀kọ́ láàárọ̀ tí wọ́n máa rojú pé ìráyè mi ìráyè ní àwọn bàbá wa fàyè lẹ̀ wọ́n bá lọ kùlíyà láàárọ̀ wọ́n lọ sí halkọ̀ nírọ̀lẹ́ tóun ti bẹ́ẹ̀ náà lálẹ́ àwọn tán tún jọ ń bẹ ní halkọ̀ lọ́dọ̀ Sheikh akúlọ̀nkúlọ̀ Muhammad Khalifa bàbá tún ṣẹ̀ṣẹ̀ àwọn ẹni tí wọ́n tún há Kùránì lọ́dọ̀ wọn inú wọn náà ni Sheikh Umar Abdullah àwọn tún kọ́ wọn ní àwọn kan ní lugha bàbá kí al-Maqamatul Hariri lọ́dọ̀ Sheikh Umar Abdullah wọ́n kọ́ al-Ashriyat lọ́dọ̀ wọn bákan náà wọ́n tún kọ́ al-Ashriniyat lọ́dọ̀ Sheikh Umar Abdullah bàbá kọ́ riwayatu Warshi lọ́dọ̀ Ustaz Ma'ad àwọn tí wọ́n jọ ń jókòó lọ́dọ̀ Muhammad Khalifa Sheikh kọlọ́nkọlọ́ bàbá òfàsìkò kankan ṣeré tóun ti pé wọ́n lọ kùlíyà láàárọ̀ wọ́n jókòó dárúsù ń rọ̀lẹ́ bó bá tún di ẹ̀yìn maghribi wọ́n ha Qur'an lọ́dọ̀ Ustaz Ma'ad pẹ̀lú riwayatu Warshi bó bá tún dẹ̀yìn ìṣá wọ́n jókòó dárúsù lugha lọ́dọ̀ Ustaz Umar Abdullah bí wọ́n ti wọ́n ṣe ní bàbá jáde kùlíyà ní 86 ìgbà náà bá rí wípé àyè sí kalẹ̀ káwọn lọ Niger dáadáa kan wà tí mo kíyèsí ní kọlọmbà kí ó ṣe gbogbo ìrìnàjò wa ní dáadáa àwọn sheikh wa Muhammad Amin Yahya Kanike olólùfẹ́ dáadáa báwọn ẹni ìṣáájú tí máa ṣe wọ́n máa fara wọn ní tẹ̀tẹ̀ lọ síbi tó réwà ní tóun ti pé àjò náà ti pàdé ṣùgbọ́n máa yá tẹ̀sìn àti ìfẹ́ mímọ̀ ó so wọ́n papọ̀ Sheikh Yahya Amin Kanike wọ́n wá mú àfáwà Dr. Abdullah Sayuti wọ́n bá tọkọ̀ létí pé à ń lọ Niger nù ẹ dákun ẹbí wọn náà ní ó lọ síbì kan lọ kọ́ kìíní kan ló ti jìnnà jù àwọn obìnrin míì láwọn màmá lónìí àti pé kọ́ mọ́ lọ kẹ́kọ̀ọ́ níbì kan ní rárá mi ìfẹ́ kọ́ mọ̀ mi ó lọ bẹ́ẹ̀ àwọn bàbá wa yàtọ̀ sí pé wọ́n lọ sí Kano wọ́n tún kó Kano wọ́n dé Katsina wọ́n kó Katsina wọ́n tún gba Niger lọ wọ́n nígbà táwọn dé ní àmì làwọn bá ustaz kan wọ́n pè ní Abu Ishaq as-Sudan wọ́n jẹ́ ìkan náà àwọn olùkọ́ àgbàǹgbà náà ní Jami'a Niger al-Jami'atul Islamiyya àwọn náà wá pàdé wọn ní bọ́sọ̀ wípé tí ń ṣe pọ́rọ̀ admission lẹ́ ń bá lọ mùdírù sílé o mùdírù ń bẹ ní Jami'a báyìí wọ́n bẹ ní Saudi báyìí àwọn ni wọ́n lè sọ wọ́n lè confirm admission báyìí kò sẹ́ni tẹ́nì kankan lè ṣe láti ní àmì náà làwọn bàbá tó ti padà pẹ̀lú Sheikh Yahya Kanike náà bá tún rí ní àjò padà òjò kan sú lásán báyìí ni ìyá mi ò níjọ mọ́ jáde má dáàbò sùn mọ́ sùn ọ̀ ní kẹ́kọ̀ọ́ mọ́ lónìí dákun mà wípé ìpìlẹ̀ nínú kéyìn ó dọmọ olóríire ní pé kó dàmú al-aslu fi at-ta'allumi al-mashaqqa bọ́ọ̀ bá ti dàmú lórí mímọ̀ ọmọ ṣẹ̀mí lórí òdòrè ẹlò ló fà táwọn àfá wa tí wọ́n fi wọ́n ń bẹ pẹ̀lú Sheikh Yahya Kanike wọ́n wá padà wá sí Kano ìgbà tí wọ́n dé Kano wọ́n wá ní admission padà sí Bayero ní Kano wọ́n wá bẹ̀rẹ̀ diploma bẹ̀ ní 1990 nígbà tí wọ́n padà sí Kano nígbà tí wọ́n ma Sheikh Ibrahim Khalil ìṣesí bàbá náà tí wípé a gbọ́dọ̀ pàápọ̀ láàrin ẹ̀kọ́ àti ìkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfáà
bàbá sheikh wa Muhammad Ibrahim Khalil àwọn ra'isu majlis ulama ní Kano. sheikh wa tún bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọ́n kí tafsir, wọ́n kí tartibul asanid, as-sunnatu wa makanatuha, al-bidayatu wa nihaya. Uslubu bàbá yìí sì ní pé gbogbo tó ń bá ń kẹ́ ọgbọ́dọ̀ máa ha ni báwọn alámàtò àjẹ́ àti máa tẹnu mọ́ fún wa pé al-ilmu bil-hifz, ìmọ̀ pẹ̀lú híhá ni ọgbọ́dọ̀ máa ha kí bàbá ó máa wá lọ láti ilé, wọ́n máa lọ sí halqa, wọ́n máa fẹsẹ̀ rìn ìgbà tó yẹ Ọlọ́run sí kẹ̀kẹ́, bàbá ó máa wá gun kẹ̀kẹ́ níbi tí ò sí àpò sí bàbá. Nígbàtí ó di 1991 wọ́n wọ jámíà. Gbà tí wọ́n wọ jámíà yìí, wọ́n wọ yunifásitì. Àwọn wálìdì wa alayhi rahmatullah Abdurrahman As-Sayuti wọ́n gbẹ bàbá ló gbẹ pé ọgbọ́dọ̀ níyàwó, eléyìí dédé ọdún 1992. Ìgbà náà tòun tí bàbá ṣe ń kẹ́kọ̀ọ́ káàkiri wọ́n tún wá kí a máa ti jẹun. Bàbá wa wọ́n wá ṣiṣẹ́ pẹ̀lú àwọn Pakistan nígbà náà. Àwọn Pakistan yìí wá nífẹ̀ẹ́ bàbá nítorí ìdúró déédéé wọn, ẹ̀sìn wọn àti àmánà wọn. Mélòó mélòó ọmọ akẹ́kọ̀ọ́ lónìí, bẹ́ẹ̀ fún lówó yóò ná jẹ, bẹ́ẹ̀ gbéṣẹ́ fún yóò yapa, bẹ́ẹ̀ fún lọ́mọ yóò lálàsí ọmọ ni. Àwọn sheikh wa al-Ra'is al-Ustadh Dr. Abdul Ghani Akorede wọ́n ní lónìí ìṣojú ọmọ kan lónìí láti fẹ́yàwó ó ti léwu gan báyìí. Àwọn bàbá wa ló ti léwu gan báyìí torí pé ọmọlúàbí kéré pípọ̀ mọ́ lára àwọn èèyàn lónìí. Gbogbo àwọn bàbá wa sì lálẹ́nu wọ́n rùn ládàbí ìfarabalẹ̀ táwọn bàbá yìí máa fi báwọn àgbàlagbà lé sọ̀rọ̀ tí wọ́n fi máa gbọ́ sí wọn lẹ́nu aláàfẹ́ mọ́. Gbogbo ẹ̀ láti wá dànù lẹ́ẹ̀kan náà. Ní 1994 sheikh wa jáde yunifásitì, wọ́n tún wá níbi tán tí máa ṣe dápsù gẹ́gẹ́ bá ti ní Ìlọrin náà ní ojúde ọba wa nínú pálásì ọba, wọ́n ní halqa fún hadith táwọn èèyàn lọ bẹ́ẹ̀ náà ní nínú pálásì ọba Kánò náà. Ẹ̀dàkùn kí yíò gbìyànjú ẹ̀sìn kó wá dúró déédéé kan tún máa láwùjọ rẹ̀ débi pé tún ṣe dápsù fún wa ní àríwá. Ìgbìyànjú àwọn bàbá wa gbà tó di 1995 àwọn Pakistan ìlànà bá ṣiṣẹ́ tẹ́lẹ̀, àwọn Lubnanu náà tún dé a nífẹ̀ẹ́ rẹ̀, ìwà ara rẹ̀ ìdá ó farabalẹ̀, ẹ̀sìn sì hàn lára rẹ̀. Bàbá tún wọ́n ń pọ̀ àwọn Lubnanu náà. Àṣẹ pé èèyàn ó jẹ́ funfun kò túmọ̀ sí pé wọn ò tún lè kọ́ lẹ́kọ̀ọ́. Dr. Abdullah Sayuti wọ́n tún kọ́ àwọn Lubnanu ní kí wọ́n tún kọ́ àwọn ọmọ wọn. Àwọn Lubnanu yìí ní 1996 wọ́n ní ìwà rẹ̀ ìdá pọ̀ pọ̀ jáfà, wọ́n tún wá sí company fún wọn. Bàbá tún wá di overseer company Dr. Abdullah Sayuti. Àwọn ẹni gbà fún wọn tó bẹ́ẹ̀ gẹ́ pé wọ́n tún wá sí business fún wọn pé kàn máa sọ pé iye báyìí lọ pa fún wa, ibi àmánà dénú. Gbogbo oríṣiríṣi owó ní bàbá ń ṣe nígbà náà táwọn Lubnanu yìí tí wọ́n sí fún wọn. Ní 1998 bàbá rò pé káwọn ọmọ jókòó tẹ́tẹ́rẹ́ náà bá gba fọ́ọ̀mù masters sí Bayero. Ọlọ́run kọ́ pé ní sánà náà kò graduation, wọ́n bá tẹ̀síwájú láti máa lọ sí dápsù, wọn fàsìkò kankan lẹ̀ láti pàjókòó jẹ. Kódà wọ́n sọ fún mi rí lọ́jọ́ kan pé àwọn ṣéèkù àwọn bínú sáwọn pípa àwọn pẹ́, ọjọ́ náà sì ṣe ọjọ́ environmental, dédé dáwọn sì fi pẹ́ kò ju bí 30 minutes lọ, níbi wípé àfáà nífẹ̀ẹ́ kọ́ máa kéwù rẹ̀ ó dúró dédé. Àwọn náà sì rí pé ìfẹ́ àfáà wọn ní sáwọn ní fi ń bá wọn wí.
environmental ló ṣe wọn mọ́ láti má dé ìjókòó dárúsù lásìkò kìí ṣe pé wọn wá wá rárá ní tásì fi kó ojú bí 15 minutes lọ. àwa lónìí àfọwájókòó kalẹ̀ àti báre gbé lọ al-allamatu àjí àwọn wà ń kalẹ̀ nǹkan míì láti bá lọ. innamal ilmu ma yuntadhar àwa lájókòó de mímọ̀ tí ó wà bá wa àksù rẹ̀ ní nísìn opposite ni first number rẹ̀ ní pé ó yẹ kán tètè parí kán má ti parí kí tètè mọ́ lọ kò sí farabalẹ̀ kò sí ìsàpọ́nlé fún. ní 1999 àwọn bàbá wa admission fún masters wọn ní Bayero University ní ọdún 1999 bákan náà ìròyìn kàyéfì ńláńlá kan ìròyìn tí ń banújẹ́ ó ṣẹlẹ̀ nígbà náà. bàbá ń darí láti ilé ẹ̀kọ́ wọ́n lọ sí halqa ní ìpédọ́dọ̀ wọn wípé Al-Walid Abdulrahman As-Sayuti ọlọ́run ti mú wọn sí ọ̀dọ̀. ó jẹ́ tó bá bàbá ní jẹ́ púpọ̀ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ bàbá rẹ̀ tí bàbá sì ti sàsọ́lẹ̀ tó jẹ́ pé òun náà ni manhaj lulé. bàbá sàsọ́lẹ̀ tí kálukú sì ti mọ̀ wípé Abdullah As-Sayuti àwọn ni kó padà wálé mọ́ wá jẹ́ khalifa fáwọn. kí ni ìtóbi fún Sheikh wa ń gbà náà sáwọn wà fi ilé ẹ̀kọ́ lẹ̀ àwọn wà fi àfá àwọn lẹ̀. Sheikh Ibrahim Khalil àwọn ti nífẹ̀ẹ́ àfá ìpípọ̀ jù darsu Qur'an darsu lugha sáwọn wà fi gbogbo ẹlẹ́ni 99 kọjá inú 2000 àfá wa dí àjẹ́ ọkàn rẹ̀ pé àwọn gbọdọ̀ padà sílé báyìí. wọ́n wá sọ fún Sheikh Ibrahim Khalil. Sheikh Ibrahim Khalil nígbà náà wọ́n sì ti yan bàbá wa ní ìmáàmù gbà náà wọ́n ti yàn wọ́n ní ìmáàmù tí wọ́n ń kírun fáwọn èèyàn. Sheikh wá rí pé bọ́mọ tí ó bá dáa ìmọ̀ ṣòro pé ó filẹ̀ ìṣesí àwọn ọmọ kí ó jọun. Sheikh Ibrahim Khalil àwọn náà tún wá fún àwọn bàbá wa Dr. Abdullah Sayuti lówó ọkọ̀ yá bó ti wá rí mọ́ wá lọlé. báyìí bàbá padà sílé ṣùgbọ́n àwọn bàbá wa Ibrahim Khalil tí wọ́n jẹ́ àfáà fún Dr. Sayuti wọ́n fún wọn ní àwọn nàṣíhà wọ́n fún wọn láwọn àkìlọ̀. inú rú rẹ̀ náà ni wípé kí bàbá máa há mímọ̀ o torí pé gbéyàn ò bá máa há mímọ̀ ìmọ̀ lè dúró sára. Sheikh wa yìí Ibrahim Khalil wọ́n ní wọ́n máa ṣe dákṣù láì mú nǹkan kan dání gẹ́gẹ́ bá ti máa rí pẹ̀lú àwọn àfáwà Al-Ustaz Dr. Aláró pàápàá jùlọ Sheikh wa Al-Allamatu Abdul Wahhab ẹlẹ́sìn gẹ́gẹ́ bá ti wá máa ma Al-Usuli Abdul Wahhab Ajiya hafidhahumullahu jami'an. àwọn àfáwà yìí wọ́n máa gbé nǹkan sórí ni. bàbá yìí fún Sheikh wa nínú sí àpẹẹmọ́ àhánkán ní o kì ní ìlàwárí lára bàbá wa bí bá fẹ́ rí Sheikh Abdullah Sayuti tí wọ́n ṣe khutbah wọn ní mú nǹkan kan dání. ọmọ kí ó máa há kí ó ní táwọn àfáwà máa ń kọ́ wa. bàbá ṣe wàsíyà fún wọn wípé wọ́n gbọ́dọ̀ mọ àwọn àhàdíìsì lórí nítorí pé Sheikh Ibrahim Khalil wọ́n há àwọn àhàdíìsì pẹ̀lú rìjáàlì wọn tó bá ní hadith fulan hadith fulan bẹ́ẹ̀ náà wà láwọn bàbá wa ti ṣe rí. bákan náà wọ́n fún náà sí ha wípé hal Qur'an torí pé nínú kọ́ hal Qur'an náà ni ìpìlẹ̀ mímọ̀. àwọn Sheikh wa bá ń ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n tún hal Qur'an lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ jókòó hálà báyà ló kéde pé wọ́n ti hal Qur'an wọn tán. bí wọ́n ti gbà wàsíyà lọ́dọ̀ Sheikh Ibrahim Khalil náà ni wọ́n gbà lọ́dọ̀ Muhammad Khalifa. bàbá yìí sọ fún wọn wípé máa ṣe khidma àwọn ní mímọ̀ ni o tó ipá wọn gan fúnra wọn wọ́n ní àfáà tí wọ́n pè ní Muhammad Khamis
afáyé jẹ́ olùtajà kan bí bàbá yìí bá wá ti lọ tajà Sheikh Muhammad Khalifa ní wà gbólé wọn wọ́n ṣe khidma bàbá ìfọdún 9 ìṣesí náà ni bàbá wa Suyuti làwọn náà ní ẹwà rí wọn níbi ṣíṣe àpọ́nlé àwọn onímọ̀ níbi ṣíṣe pẹ́pẹ́ ń fúrú fáwọn àgbàlagbà tí wọ́n bá ń pe àfáwà al-allamatu àjíà wọ́n ni ya shaykhana wọ́n máa dá sọ fún mi nínú ọ́fíìsì pé táwọn bá fẹ́ mú ta làwọn nífẹ̀ẹ́ sí jù gbogbo tí máa bọ́ sínú ọkàn náà ni pé Professor Aláró àwọn nífẹ̀ẹ́ wọn púpọ̀ ẹ wo ìtẹríba àti ìgbà fún tí wọ́n bá ń pè lórí fóònù ẹ sì ti máa rí ìtújúká àti ìrẹ́rùn músẹ́ nítorí pé wọ́n ń pè àwọn onímọ̀ wọn wá ní kéré ẹni kankan bí wọ́n ti ń bàbàrà wa tájọ́ mọ́ wọn ò ní kéré àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà fún wọn. Al-Ustadh Dr. bàbá wa Suyuti nínú wàsíyà tí Muhammad Khalifa tí wọ́n sọ fún wọn wípé jìnnà sáwọn olówó tó bá fẹ́ jẹ́ onímọ̀. wọ́n ní bàbá wa ń sọ fún mi lọ́jọ́ kan wípé Sheikh Muhammad Khalifa àwọn èèyàn wọ́n ọba Kánò wọ́n pè wọ́n gbà náà pé kán máa wá gbé nínú pálásì wọ́n ní bàbá wa ń wò pé ìwúlò àwọn òkèrè jọjọ wọ́n wá lọ ralẹ̀ sẹ́yìn ìlú àwọn ń gbé lẹ́yìn ìlú wọ́n máa yọjú sọ́ba nígbà tí bùkátà bá wọn láì ní lọ jókòó ti ọba òun lẹ́fì máa wá rí pé títí dìsí àwọn bàbá wa As-Sayuti ní rí wọn pé wọ́n wá ń dì fún lẹ́nu ọ̀nà olówó kan àti kéyà sí kalẹ̀ fún yín àwọn ń wá yín káàkiri ni àṣìṣàwà kàkalẹ̀ fún yín ìrìn àjò ọmọ akẹ́kọ̀ọ́ tó lásàjẹ òun náà ní bẹ́ẹ̀ lára bàbá wa. Sheikh wa ìtú sọ fún wọn wípé bàbá sọ fún mi wípé lọ́jọ́ kan wọ́n ní Sheikh àwọn la yahduru al-hafalat ó kéré lùgbà tán máa lọ síbi ayẹyẹ wọ́n bèèrè pé kí ló fà wọ́n nítorí pé kí dábùsùn má bàa gé mo sì mọ́ kíyèsí lára Sheikh àjíà afúrọ̀ ọ̀rọ̀ tẹ́ bá pè wọ́n sóde wọ́n mọ̀ bí pé àsìkò wọn nítorí pé mi ìfẹ́ fi dábùsùn lẹ̀ báwọn àfáà wá ti ṣe rí mi òun ló fà tó jẹ́ sí pé kò wá sí òde náà tí bàbá ò bá lọ tó jẹ́ Saturday àbí Sunday wọ́n ti kọ́kọ́ délé kí ó ná wọ́n ti kọ́ àwọn ọmọ kí ó ná kan tó kúrò lé gbà tó di year 2000 bàbá wọ́n darapọ̀ mọ́ Darul Uloom wọ́n á bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọmọ ní fiqh ní Darul Uloom nígbà náà halqa ọjà bá bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn ní hadith àwọn bàbá wa Abdul Ghani Ìkọlábà àti Professor Ológele wọ́n ní pé ọ wúlò ní Al-Hikma Kulliyatu Tarbiyah wal Ulum bàbá wa Ìkọlábà bá ní rárá máa bọ̀ jábẹ́ wà nǹkan sí Professor Ológele ayé wà fún máa bọ̀ Dr. Abdullah Sayuti wọ́n darapọ̀ mọ́ Al-Hikma bà náà wọ́n ṣiṣẹ́ ní diploma wọ́n kọ́ àwọn ọmọ Al-Ustadh Dr. Qasim Badmasi wọ́n rí pé bàbá ní nìzọ́ọ̀mù ètò ń bẹ fún wọn púpọ̀ gẹ́bà tí ṣe mẹ́kọ lọ́dọ̀ àwọn àfáwà pé la yunjizu al-a'mal wal-amal illa al-munazzim kò sẹ́ni tí máa rí nǹkan ṣe àti òrírí ọkàn rẹ̀ tí máa rí dé àfẹnibálétò lílétò lèyàn fi máa jẹ́yàn Professor Qasim wá ní àáfíọ́ ṣe exam officer bí wọ́n ti di pé wọ́n tún jẹ́ exam officer láti fi pọ́nbà náà ìgbà náà wọ́n háwádà mẹ́dísìn àwọn fẹ́ lọ sí masters ní ìlú Ìlọrin Ọlọ́run kọ wípé wọn gbà wọ́n gbà náà ìgbà náà opportunity wà fún wọn pé kí wọ́n lọ Saudi bàbá wò pé ilé tí bàbá sàsọ́lẹ̀ rẹ̀ káwọn mójútó káwọn ọmọ jẹ́ khalifa kò gbọ́dọ̀ jẹ́ táwọn fi ráre wọ́n tún opportunity pé káwọn lọ Àyìngbá ní Kogi State bàbá ní rárá àwọ̀ ìta máa ṣe ń bí tí ò ní dí ojúṣe mi lọ́wọ́ ni
ní 2014 bàbá bẹ̀rẹ̀ magister wọn ní Al-Hikma wọ́n sì parí rẹ̀ ní 2015 àmọ́ tó ti bẹ́ẹ̀ náà nígbà náà wọ́n ṣiṣẹ́ ní Al-Hikma wọ́n ṣiṣẹ́ ní Gbàjà ní education faculty of education wọ́n sì tún ṣiṣẹ́ náà gẹ́gẹ́ bí storekeeper bàbá ti ṣiṣẹ́ ní Al-Hikma gẹ́gẹ́ bí hostel supervisor ní sákànù àwọn obìnrin tí bàbá ó máa tún ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa bàbá ó máa pa àwọn ọmọ lákìyèsí bàbá jẹ́ nìkan tó jẹ́ sí pé wọn ò ní rí àfikún pé ẹ̀ lákìyèsí gbogbo wọ̀tọ́ lọ́wọ́ bá fún ọkọ rẹ̀ lọ tí ń pàǹtètè rẹ̀ ń ta yìí tẹ́mi àti bàbá bá jáde bóyá lọ sọ́jà ni bàbá ó sálámà síyàn kó rò pé ó mẹ́ni orí ni bàbá wa sọ pé ìwọ ọkọ ilẹ̀ sílẹ̀ ń ta yìí ìwọ ọkọ ilẹ̀ sílẹ̀ ń ta ẹni ó bá sáré borí gbogbo dáadáa tọ́lọ́run bá fi jìnkí àwọn bàbá wa níbi lílo mímọ̀ nígbàtí ó di 2016 bàbá ṣe postgraduate diploma wọ́n parí rẹ̀ ní 2017 wọ́n wá bẹ̀rẹ̀ PhD wọn ní 2025 lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìfarajì fún 2018 wọ́n bẹ̀rẹ̀ doctoral àwọn PhD wọn ní 2018 before COVID-19 lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìfarajì fún ìkọ́mọlẹ́kọ̀ọ́ tí wọ́n ti train àwọn èèyàn tó pọ̀ gan bàbá parí rẹ̀ ní 2025 yóò wù mí pé kí n sáré dákọ̀ díẹ̀ káwọn bàbá chairman kún náà bínú nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bàbá tí wọ́n bẹ ní gàlẹ̀ àwọn bàbá ti kọ́ àwọn ọmọ inú irú wọn náà ni Dr. Nasir Isa olóko ọba tí wọ́n wà ní Faculty of Education University of Ilorin nínú wọn náà ni Dr. Isa Usman Department of Art and Sciences Faculty of Education Kwasu Dr. Abdul Fattah Akosile Kwasu Department of Economic and Developmental Studies bákan náà Engineer Abdul Rafi Ọláìtàn Àfọdún Director Works Kwasu nínú àwọn ọmọ kí ó tọ́jú ní bàbá púpọ̀ yìí Malam Abdullah Fatih Muhammad NNPC Benin City Office bákan náà wọn náà ni Sheikh Abubakar Ibrahim Jubaili Agrotech Abuja inú wọn náà ni Imam Kamal Raji wọn bẹ ní Morocco nísìn inú wọn náà ni Muhammad Jami Al-Fulani Mudiru Ahlul Quran inú wọn náà ni Imam Isa Salman Chief Imam Garden Estate Central Mosque inú wọn náà ni Imam Abdulhadi Abubakar tí wọ́n jẹ́ Head of Islamic Unit Explorer Academy inú wọn náà ni Barrister Ali Akéwé tí wọ́n jẹ́ Chief State Counsel Kwara State Ministry of Justice wọ́n sì tún jẹ́ Naibul Imam bẹ̀nà inú wọn náà ni Sheikh Ahmed Uthman tí wọ́n jẹ́ Head of Islamic Unit ní Ansar-Din Secondary School àwọn bàbá wa ní ìyá wọn bẹ̀lá ikọ́lọ́mbà kí àwọn bàbá wọn ìyá yìí bàbá wa fi wọ́n sọ́kàn pípọ̀ tí bá ní bàbá ń bọ̀ lẹ́ńlọ bàbá ó sọ pé kí ó wò láàkìtà ní mọ rírì ìyá wa bàbá ó lọ sọ́jà wọ́n ní wálídà mi ní kí n lọ ra nǹkan báyìí wá wálídà mi ní àwọn fẹ́ jẹ ẹ̀kọ màmá mi wọ́n láwọn fẹ́ jẹ ẹ̀kọ ó ní wheat bread tí màmá mi máa jẹ bàbá yìí tún ra torchlight ní màmá láwọn fẹ́ lo torchlight bí gbogbo àwọn àfáà ti bá rí àwọn àfáà wo kẹ́kọ̀ọ́ pé kí wọ́n mọ̀ ní tìjú àwọn àfáà wo kẹ́kọ̀ọ́ pé kí wọ́n má pa àwọn òbí wọn lé gbogbo àwọn ìyá wọn tí wọ́n bẹ lọ́dẹ̀dẹ̀ tẹ́bá pé bàbá bó lẹ́wà wọn ni mo lọ wo khálà mi ni bàbá bó lẹ́wà mo lọ wo àmà mi ni bí bàbá ti ṣe rí nù bàbá wa ẹ̀gbọ́n bàbá mi àti àbúrò bàbá mi àti àbúrò bàbá mi ní obìnrin bí bàbá ti wá rí ni bàbá nílé kéw wọ́n pèlè kéw náà ní madrasatu bayti sahaba táwọn ọmọ tí ń há al-Qur'an tí wọ́n sì ń kẹ́kọ̀ọ́ ìdájà àti fanáwì ń bẹ̀ àti lọ wọ́n ti ṣe hafla ń bẹ̀ àwọn ọmọ mi sì tún múra lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ṣe hafla nínú àwọn tí wọ́n ti jáde ń bẹ̀ ẹlòmí ti ń bẹ ní Niger ẹlòmí ti ń bẹ ní Morocco nínú àwọn dáadáa tí Ọlọ́run bá fi jìn kí bàbá wa
nínú yáyì tọ́lọ́run bá wá fi kẹ́ wọn òun náà ní tẹríba. Bàbá ò ní jẹ́ni tí máa ń rìn àrìyàn lórílẹ̀, gẹ́gẹ́ bọ́lọ́run bá ti sọ pé wala tamshi fil ardi maraha, ẹ máa ní àrìyàn. Bàbá máa ń rìn jẹ́jẹ̀jẹ́ ni. Kódà bọ́ọ̀ bá dẹtí dáadáa, ọfẹ́ lè mọ́mọ̀ pé bàbá ń sọ̀rọ̀ níbi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti jẹ́jẹ̀jẹ́. In tí ó mú bàbá gbóhùn sókè òun ni kíkọlu àlàkánú àlà Ọlọ́run bá àbí yapa súnà Nábì sallallahu alaihi wasallam. Ìrìn àjò ẹ̀kọ́ ní tí bàbá rìn tí ń júwe báwọn ẹni ìṣáájú ti ṣe rìn. Abẹ́lọ́run bá subhanahu wa ta'ala kó ṣàlékún dáadáa fún àwọn bàbá wa, kó sì ṣàlékún dáadáa àwọn àgbàfà wa tí ń bẹ níkàlẹ̀. Gbogbo àwa tí a jọmọ fún wọn náà Ọlọ́run bá kó jẹ́ káwa náà lè rìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe rìn, kó wá káwa kún náà onímọ̀ tí ó dúró títí tọ́lọ́run bá. Ní tí bàbá máa ń tẹnu mọ́, wọ́n sọ wípé aslul ilmi khashyatullah, ìpìlẹ̀ mímọ̀ òun náà ni ká bẹ̀rù Ọlọ́run bá, gẹ́gẹ́ bí àwọn Imam Ahmad tí máa sọ, gẹ́gẹ́ bí àwọn àfáà ṣáájú náà ti ṣe máa sọ. Hadha wa sallallahu ala Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. وسبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك.